Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta èmi ọmọ yín náà ni o Òòṣà-Ìbàdàn. Iṣẹ́ gbomi wọn lẹ́nu bíi jẹ́ mẹ́ta ni ò jẹ́ kẹ́ ẹ rí mi. Olódùmarè yóò fàánú gbà wá. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri àgbáláyé, mo kí yín ẹ kúṣẹ́, kò ní sú wa kò ní rẹ̀ wá. Látàrí fídíò kan tí mo ṣe ó ti tó bí oṣù kan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, kílẹ̀ Yorùbá kó lè dáa kí ìṣọ̀kan lè wà la fi ṣe fídíò yẹn. Fídíò yẹn dẹ̀ go viral rí pé àwọn tí fídíò yìí bá wí wọ́n ń fi ọ̀nà wá àtúnṣe, ṣùgbọ́n tí èsì ìṣe ọ̀nà tó yẹ kí wọ́n gbà ní wọ́n gbà yẹn. Tó bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá níwọ tí fídíò tí mo ṣe yẹn bá wí, tó fẹ́ kílẹ̀ Yorùbá ní àlàáfíà, tó fẹ́ kí ó ní òmìnira, kìí ṣe pé tó máa gbé àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá tàbí àwọn ọ̀tọ̀kúlú ilẹ̀ Yorùbá tán lè jẹ́ wípé àwọn náà lè fọwọ́ sọ̀yà pé kílẹ̀ Yorùbá wà lómìnira. Kìí ṣe pé wọ́n tó jójúlówó ọmọ Yorùbá ó tó máa gbé wọn ṣépè, torí kò sí oore ọ̀fẹ́ kankan nú pé ká máa gbé àwọn bàbá wa tó jẹ́ ọba tàbí aṣíwájú nílẹ̀ Yorùbá, kò sí oore ọ̀fẹ́ kankan bẹ́ẹ̀ ká máa gbé wọn ṣépè. Àrífín bá bàǹtàbàǹtà ló jẹ́ fún ojúlówó ọmọ Yorùbá tó fẹ́ kílẹ̀ Yorùbá wà lómìnira. Kí ló fẹ́ gbà mẹ́? Kí ni bẹ́nu gbó tí ń dún mọ̀rú tí ó bá panijẹ́ kó panijẹ́, tí ó bá sí ní panijẹ́ kó mọ́ panijẹ́? Kí ló dé? Ìwọ tó gbé lásíwájú ilẹ̀ Yorùbá ó sì tún gbá wọn ọba, ó tún gbá wọn àgbàgbà ńlá Yorùbá ṣépè, só sì fẹ́ kílẹ̀ Yorùbá dá, ìwọ gan lọ tálẹ̀ Yorùbá. Kí ló ṣẹlẹ̀? Ẹ má jẹ́ parọ́ fúnra wa o. Irú Ọlọ́run èsì irú èèyàn pọ̀ tọ́lọ́ ń bá lúwọ̀ fún kankan jíṣẹ́ bọ́lọ̀ ń ṣe ràn ni, bọ́lọ̀ ń ṣe ràn ẹni wọ́n ṣiṣẹ́ jẹ́. Ẹni kò tóbi jọna àbásọpá bẹ̀, kí ló ṣẹlẹ̀ gangan? A ní kẹta tọrọ àforíjì ní ìsọkúsọ lẹ́ lómi sọ ní social media. Bàbá wa Sàmé Japan, bàbá rẹ̀ wọn bàbá Sàmé Japan, wọ́n tó jọ màlẹ́ Yorùbá lọ́sọ pé tó wà ní Yorùbá ní ìsàn lọ́sọ pé Sàmé Japan ò ṣe kankan. Ẹ wà ní